A kí wa wípé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ti ṣe rí. Ọlọ́run bá yọ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìlú wa, ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run bá yóò fi wá ní àyà balẹ̀. Gbogbo rògbòdìyàn ẹyọ kan oṣù náà tí ó jẹ́ ẹni tí ń dà wá láàmú nílùú Ògbómọ̀ṣọ́. To jẹ́ pé ó ní gbòógì nínú tí ń ṣe wá nílùú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá yóò bá gbéṣẹ́ sọ, yóò bá wa sọ sáàyè rẹ̀. À ń túbọ̀ tó fi ń tú wa létí ní tí ká lọ mọ̀ wípé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yìí lórí ọ̀rọ̀ òṣè imam, òṣè ọ̀rọ̀ imam. Bí ilẹ̀ ṣe ń ṣú, bí ilẹ̀ ṣe ń mọ́, bẹ́ẹ̀ là ń fi àwọn tí ń ṣẹlẹ̀ yìí là tó fi ń dẹ́ṣẹ̀ sáàrin ara wa, láàrin ara wa síra wa. Ká mọ́ tí sọ láàrin wa sí Ọlọ́run bá wa tí ó dá wa. Ọba onísùúrù lọ́lọ́run ọba. A dúpẹ́ àánú rẹ̀ lórí wa, lórí ìlú Ògbómọ̀ṣọ́. Tí ò jẹ́ ká gba orúkọ bú. Èyí tí ó sì ń ṣẹlẹ̀ lé wa lórí báyìí náà, Ọlọ́run ọba yóò bá wa gbéṣẹ́ sọ, yóò tún wa tò, yóò tún wa ṣe. A tiẹ̀ wá dúpẹ́ fún Ọlọ́run wípé fún àwọn tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ yé, wọ́n ń gbìyànjú láti máa bá wa tún Ògbómọ̀ṣọ́ ṣe ní ààyè ibi tí àwọn oníbàjẹ́ ti ń ṣe ìbàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. Mo sọ ọ̀rọ̀ kan jáde lórí Facebook. Mo ní a máa ṣe ní láàánú púpọ̀ jù, a sì máa jẹ́ ìyàlẹ́nu ọkàn fún èèyàn láti rí pé ibi tó bá yẹ ká bá ọgbọ́n níbẹ̀, tí a bá bá àgọ́ níbẹ̀. Bẹ́ẹ̀ ẹni tí a fọkàn sí pé a lè bá àgọ́ lọ́dọ̀ rẹ̀, tí a bá bá ọgbọ́n lọ́dọ̀ rẹ̀, a máa ṣe ní ìmọ̀ tó pọ̀. Ẹni ọ̀rẹ́ bá sì dà, ẹ sọ fún pé kí onítọ̀hún kó má ṣe bínú, torí àwọn abínibí nìsín, àwọn gan fún ara wọn ń dání lójú èèyàn kì í sì pé nígbà tí èèyàn bá tó fi ayé lẹ̀ kó tó rí pé kí ẹ tó mọ ìdí tí wọ́n ń pè ní dídà. Àwọn ayé ti sọ ká dá ìlú, ká dá ẹ̀sìn, ká dá ẹbí, ká dá ọ̀rẹ́, ká dá alájọṣe. Wọ́n ti sọ di òwò níìsín, ó ti di ọ̀nà jẹ fún ọ̀pọ̀lọpọ̀. Kí Ọlọ́run bá kọ́ là wá nínú dídá Ọlọ́run. Torí gbogbo nǹkan tí a bá rí tí a bá dà yàn, Ọlọ́run bá là dà. Pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ọba ẹlẹ́san yóò sì máa san kálukú lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ àti bí ìwà rẹ̀ bá ti ṣe rí. N lérò wípé àwọn tí wọ́n kó wa sí nǹkan tí wọ́n kó wa sí nílùú Ògbómọ̀ṣọ́ yìí, wọ́n rí wípé àwọn kó wa sínú ìdẹ́ṣẹ̀ síwájú Ọlọ́run ọba. Ẹni tí wọ́n ṣe fún, ó mọ̀ fún ara rẹ̀, ó sì ń tan ara rẹ̀, ó ń tan orí ara rẹ̀. Àwọn òyìnbó ni wọ́n máa ń pa òwe kan, wọ́n máa ń pa òwe nínú òwe tí wọ́n náà wọ́n ní "He who is on ground fear no sand again." Ẹni tó ti wà nílẹ̀ ẹlẹ́jọ́ pé ó ti ṣubú sílẹ̀ lẹ̀, kí ló fẹ́ mọ sá fún yẹ̀pẹ̀ fún wọn? Ìní ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ láàrin wa pẹ̀lú kálukú gbogbo àwọn tí ń di ọ̀rọ̀ ìmámù káàkiri. Ẹ jẹ́ kí n tún wá rán létí ọ̀rọ̀ kan tí mo ti sọ síwájú. Mo ní òkú ọmọ. Ìní àwọn tí ń gbé ọ̀rọ̀ Yunusa, Toliat, ìmámù Ògbómọ̀ṣọ́, mo yan nàná rẹ̀ ni. Òkú ọmọ ni wọ́n ń gbé kálẹ̀ káàkiri. Wọ́n wá ń retí kí káwọn èèyàn mọ̀ kí wọ́n pé bá rí kan ọmọ Ọlọ́run wo, Ọlọ́run dá sí o torí owó ọmọ tí wọ́n fẹ́ gbà àbí torí iyì tí wọ́n fẹ́ gbà pé àwọn náà ti ní ẹ̀yìn tí ó sẹ́yìn wọn. Wọ́n wá mú tùràrí, wọ́n wá fín sí òkú ọmọ. Òun ni gbogbo bí tẹ́lẹ̀ tí wọ́n ń lọ tán sáré kálẹ̀ káàkiri láti pé kí Yunusa kó mọ̀ bá lọ. Mo kí nìkan bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé tó pẹ́ ọ̀yá náà, òkú kan la pé òun yóò padà jẹ jáde. Gbogbo ayé ó padà mọ̀ wípé òkú ọmọ ni wọ́n ń gbé kálẹ̀ káàkiri. Ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí mo gbọ́ voice note wọn nígboro tí ó ṣe mí láǹfààní gidi gan. Voice note yẹn sọ wípé ẹ jẹ́ ká jẹ́ gbé wọ̀ ká jẹ́ ká jọ gbé yẹ̀ wò. Wípé àwa ní Yunusa kò bẹ̀bẹ̀ náà, àkọ́kọ́ náà ni pé kò bẹ̀bẹ̀. Àmọ́ àwa ní ẹ jẹ́ ká dáadáa. Wípé ń tó ṣe ṣe náà ẹ jẹ́ ká fi sílẹ̀. Ẹ jẹ́ ká wá gbé sáàyè bọ́dà náà Yunusa ṣe bẹ̀bẹ̀. Báwo ni ó ṣe rí lára ẹni tó pè lọ́mọ àlè
tí wọ́n máa jọjọ ríra wọn l'Ógbómọ̀ṣọ́, báwo ló ṣe fẹ́ rí lára àwọn tó bà lórúkọ jẹ́? Ilé ọtí náà ti lọ rèé gbé, ó ń mutí lọ́wọ́ ni wọ́n bá stout lọ́dọ̀ rẹ̀ ní kankan. Báwo ni ó ṣe rí pẹ̀lú irú àwọn èèyàn, àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀? Ẹni tí ò nítumọ̀ nílé ayé mọ̀ ni. Kí ni mo fẹ́ mọ wí lórí ẹni tí ò nítumọ̀ nílé ayé tó ń wí nípa Olúwa rẹ̀? Báwo ló ṣe fẹ́ rí láàrin mi pẹ̀lú ẹ̀? Àbí báwo ló ṣe fẹ́ rí pẹ̀lú èyí tí ń sọ pẹ̀lú kábíyèsí ìlú, tó ń sọ pé kábíyèsí ọmọ fóònù tẹ̀, bẹ́ẹ̀ wọ́n ti lọ rí tẹ̀ nǹkan kan lára fóònù ní ó fi jẹ́ kán rí gbogbo mẹ́sẹ̀jì àbí ọ̀rọ̀ tó ń sọ. Ọ̀rọ̀ wípé kábíyèsí ò tó ìmí di pásítọ̀ Adégbóyè, báwo ni ó ṣe rí káwọn àjọ wà nínú ìlú kọ́ wá sáàfin pé ìmáàmù ìlú nì níwájú kábíyèsí tó ní kò tó ìmí di pásítọ̀ Adégbóyè, kọ́ wá jókòó kan wá tún jọ mọ́ ṣe ìmọ̀ràn lórí ìlú? Báwo ni ó ṣe rí? Báwo ni ó ṣe rí lórí ẹni tó sọ pé kábíyèsí, a gbọ́ wípé ẹnìkan ló wá ṣòfófó fún yín pé certificate tí mò ń lò wípé kìí ṣe original, wípé tí ẹ ò bá sọ onítọ̀hún fún òun, àtẹ̀yìn àti onítọ̀hún ti di criminal nù, torí pé ẹ fi ààyè lẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ ni. Báwo ni ó ṣe rí? Èyí tó tún jọ bí rẹ̀ ní ìsìn, wọ́n wà níbi ìnáwó, ó pe ọ̀kan nínú àwọn olóyè rẹ̀ tí ń dì kiri, táwọn náà táwọn jẹ́ bí àwọn alábàákú rẹ̀, ó pè wọ́n, ó fi nǹkan kan pè wọ́n lójú agbo. Ìgbà tó fi nǹkan kan pè é wípé ìmáàmù ibi báyìí ni, Aláwìyé ìyẹn ní rárá, òun ṣe àtúnṣe wọ́n ti ṣe pè é. Yunusa wá padà sí ọ́fíìsì, ó wá lọ rèé kọ ìwé mọ́ gbélé rẹ̀ oṣù 2 fónítọ̀hún nítorí wípé ó tún òun ṣe lójú gbogbo àwọn èèyàn. Òun ò gbà kẹ́nìkan kan tún òun ṣe, òun lọ́mọ gbogbo ẹ̀. Àmùdá fúnra ara rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún, tọ́rọ̀ rẹ̀ ò fi jáàánú. Àwa ti mọ̀ wípé lọ́jọ́ tó ti pẹ́ ni pé gbogbo ẹni tẹ́ bá ti fẹ́ lọ sóde pẹ̀lú Àmùdá, tó bá jẹ́ pé ọ̀nà ọ̀tún lẹ bá fẹ́ gbà, gbogbo yín ni kẹ́ ẹ panupọ̀ wípé ọ̀nà apá àlàáfíà lẹ fẹ́ gbà. Àmùdá ò ní bá yín gba ọ̀nà ibẹ̀ yẹn, ibi ọ̀tún yẹn ní ọmọ gbà. Ẹ wàá padà lọ rí bá lẹ́fi lè jọ gbádùn ìrìn àjò pẹ̀lú Àmùdá. Àmọ́ tẹ́ bá ilé sọ fámùdá pé ibi tí dáadáa wà ní, kò bá wọn kan, ẹ jẹ́ kí kálukú lọ rí béèrè nílùú Ògbómọ̀ṣọ́, kò bá wọn rí ibi tí ìlú ń lọ rí ni. Ṣùgbọ́n tójú ẹ̀dá rí náà tó ti ń rí, àwọn ẹ̀gbin kéékèèké náà ti ń bá òun náà. Ṣùgbọ́n wà lórí àga tán ní kó dìde lórí àga fẹ́nìkan, lẹ́ni tí ò tó ọmọ rẹ̀ tán ní kó dìde kó lórí àga fún onítọ̀hún. Òyìn gan náà torí pé kò ní àpọ́nlé lára, kò fi àyè àpọ́nlé lẹ̀, ní kámùdá ó dìde fún òun, kóun jókòó sórí ibẹ̀. Torí Ọlọ́run, torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹ ń ṣe báyìí fún àwọn àgbàlagbà nílùú, ẹ ń bú odidi ọba ìlú, ẹ ń mú un jẹ. Àtúnṣe náà ṣe fẹ́yìn lójú agbo. Èyí ìmáàmù nù, wọ́n ṣe àtúnṣe fún ìwọ lójú agbo, ìwọ ń suspend èèyàn fóṣù 2. Àmùdá náà wá ń sá kiri bí ìgbà tó yẹ kí wọ́n suspend ẹ̀ pé kò ní wà lìjẹ́ náà. Tó ti dojú tí ibo ló fẹ́ sáré sí, ibo ló fẹ́ gbójú sí. Mo wá bí wá léèrè wípé gbogbo ẹni tó wá wo ìwà tó wá tẹ ojú gbogbo àwọn àfáà ayé pátápátá ti máwọn tí wọ́n ti síwájú wa tí wọ́n ti lọ, tó ti ní ọ̀pọ̀lọpọ̀ nínú, àbí generally kò tiẹ̀ pé yọ ẹnìkan kúrò pé bọ́yá nínú wọn, ó generalize ẹ̀ pátápátá ni. Wípé tó bá jẹ́ pé nǹkan jókòó tì nù, 419 ni wọ́n, oníjìbìtì ni wọ́n. Ìsìn ìlà wa ṣẹ̀ṣẹ̀ wá rí àwọn èèyàn wá ṣẹ̀ṣẹ̀ wá jáde, Ọlọ́run wá ní kí wọ́n máa fi ẹ̀mí ìbẹ̀rù Ọlọ́run àbí ẹ̀mí ìbẹ̀rù àwọn àfáà wọn láti jáde láti máa fi sọ̀rọ̀
Ọlọ́run wá tún wá ń tú àṣírí wọn fúnra ara wọn. Wọ́n wá ń fẹnu ara wọn sọ pé àwọn ti wà pẹ̀lú rẹ̀ tipẹ́tipẹ́ táwọn jókòó ti tọ́ pé gbogbo tí ń ṣe làwọn dúró tì àwọn òrójú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ́ rí àwòrírí tó yẹ pé gbogbo wọn iná ni ó ti ní kí wọ́n ti ké ní kéwú fún ní ó ti ní kí wọ́n ti sà ní sísà fún wípé kílù ọmọ rújú kọ́mọ ráyè àfikọ́ jẹ́ pé òun náà ni ó wà níbẹ̀. Gbogbo iná tí a bá fi ọ̀tẹ̀ tá a bá fi dá kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run òjò ẹ̀sìn lọ́lọ́run fi lù pa ní gbogbo ẹ̀yin tẹ́ntẹ́lẹ̀ Yunusa o. Iná ọ̀tẹ̀ lẹ́ ń dá o àmójú ẹ̀sìn tọ́lọ́run ọba ni ó fi lù pa fún gbogbo yín. Ibi tá à ń lọ jìnnà ibi tá à ń yà sí ló pọ̀. Ẹ̀ṣẹ̀ ti bò wá nílùú Ògbómọ̀ṣọ́ tó pọ̀. Ẹ̀ṣẹ̀ ti bò wá nílùú Ògbómọ̀ṣọ́ tó pọ̀. À ń lọ rèé wá òjò lábẹ́ òrùlé òlé ìmújúrọ̀ l'Ógbómọ̀ṣọ́. Ta ló líìdì irun? Àwọn ta ló tò lẹ́yìn rẹ̀? Kí làníyàn wọn? Ṣé lórí òdodo náà fi ń ṣe tán ṣe? Sáwọn tán tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ni ẹ ṣe wọ́n ṣe, Ọlọ́run ni ẹ fi sílẹ̀ wọ́n sì fi sílẹ̀. Ṣé ẹ ò jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń wí ní gbogbo ọ̀sẹ̀ lórí pé kéèyàn má jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀? Ẹ tó wá fẹ́ jọ̀tọ̀ nǹkan wọn tó wá jẹ́ ti àwọn ọmọ òrukàn lẹ wá jẹ. Ẹ wá takú pé bí ó bá ṣe rí kó rí bí ó ṣe dà kọ́ dà ẹ wá ń padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba òun náà pé yín wá ń bẹ̀bẹ̀ fojú. Ẹ ti try skill yín nísìn àbí ẹ ò lójú tì o. Àwọn ọlọ́sùn ọdọọdún náà mọ̀ sọdún wọn ó depend. Ẹ ti rí times table wọn àwọn ọmọ yín náà tù ú. Ẹ ti rí times table wọn pé ẹ ti feel wípé wọ́n parí rẹ̀ níjọ́ Saturday sí Sunday. Níwọ̀n bàbá wọn ti ṣe mọ bọ́n ṣe ń ṣe ẹ̀sìn tiwọn wọ́n bẹ Ọlọ́run bí wọ́n ṣe bẹ Ọlọ́run lọ́dọ̀ tiwọn. Ojú ọ̀rọ̀ wọ́n wà fi sọ pé àṣẹ́gun táwọn ṣe. Ẹ̀yin náà wá tágẹ́ẹ̀tì ẹ̀ sígbà tí ó parí sí àti ọdọọdún tẹ̀ ẹ máa ṣe. Ẹ wá tágẹ́ẹ̀tì ẹ̀ sígbà náà ẹ wá fẹ́ lo bàbá ńlá scam ní bọ̀bọ̀ yìí. Ẹ lè scam Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé scam. Ẹ wá fi àdúrà sírú gbà náà ẹ wá tún wá lọ rí bọ́ sí abẹ́ òrùlé ìbẹ̀lẹ̀ lọ rí jókòó sí lẹ́tìlẹ́yìn tí ń bẹ Ọlọ́run ọba fún òjò wípé kójú ọ̀rọ̀. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ sì ṣẹ́kù lórí èpẹ̀ ṣé bá a ṣe kírun ìbẹ̀ lọ́nu. Ẹ̀yin àáfàá wa tọ́lọ́run fi ìmọ̀ mọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n àbúrò àbọ́mọ ọmọ gan sí wa tọ́lọ́run ti fún wọn ní ìmọ̀ ẹ̀sìn yìí. Ẹ dákun ṣe pé wọ́n ṣe máa ń bẹ̀bẹ̀ fún wọn wọ́n ṣe máa ń bẹ lọ́hùn fojú òun. You sit in your comfort zone. Ọkàn rẹ balẹ̀ oòrùn ò gbọdọ̀ pa ẹ́ òjò ò gbọdọ̀ pa ẹ́ afẹ́fẹ́ àlàáfíà kọ́ mọ́ kọlù ọ́ níbi tó gbé ti dúró tó wá ti ṣe báyìí wá ń sọ pé kọ́lọ́hún ò mọ́ ń sọ fún ẹ máa rọ òjò kalẹ̀ fún àwọn èèyàn mi kán lè bá a mọ̀ pé lágbájá lèmi náà. Ọlọ́run wá mọ̀ fúnra ara rẹ̀ wá gé yín lápá wá dá skill yín lórí ẹnu fìtí yín náà kó bá wọn lọ́sùn tí wọ́n máa tọrọ òjò pé kọ́lọ́run bá kó fi ṣe àṣẹ sí nǹkan tó wà nílẹ̀. Mo wá bọ́ sórí Facebook mo wá ní tí ó kàn lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni pé ká dákun gbogbo ẹni tí Ọlọ́run bá fún ní ààyè rẹ̀ tọ́lọ́run bá fi rọ̀ yẹn lọ́rùn ní kí ṣe dandan ẹni tọ́lọ́run bá fi rọ̀ lọ́rùn pẹ̀lú àníyàn ìlú Ògbómọ̀ṣọ́ ká ṣe istighfari 12,000 a ò pé lẹ́ẹ̀kan náà a ò pé dìgbà báyìí àmọ́ kéyìn ó ní láníyàn pé istighfari tó ń fẹ́ ṣe yìí 12,000 láti rí i pé kí Ọlọ́run bá kó dá ojú àánú rẹ̀ kó sí ojú àánú rẹ̀ bò wá nílùú Ògbómọ̀ṣọ́ kí èèyàn kọ́ mọ́ já wa. Ẹnìkan wá bọ́ sórí Facebook ìwọ̀n sọ fèmí pé Yunusa ló lè ṣe tójú lè fi rọ̀ torí náà nídìí èyí kémi ọlọ́rí pawọ́pọ̀ pẹ̀lú Yunusa kémi ò ṣe ti Yunusa. Kí ló dé tí mi ò fi lè lọ support ẹ wá tún wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn di political
platform, ìwọ ló wà ní PDP, ìwọ ló wà ní UPC, ìwọ wà ní AD, ìwọ ló wà ní APC, ìwọ ló wà ní Panadol, ìwọ ló wà ní orúkọ rẹ̀ tí jẹ́ Fanta, ìwọ ló wà ní Coke. Ẹ wá sọ́dà bẹ́ẹ̀ láì torí pé Ọlọ́run ti jìnnà sínú ọkàn yín pátápátá. Ẹ lọ rèé wo gbogbo àwọn kútúbà tí Yunusa ti máa ń ṣe nísìn. Ẹ jẹ́ kẹ́ ẹ lọ rèé mú jáde níbi tó pé ti sọ̀rọ̀ nípa pé ẹ jẹ́ ká páyà Ọlọ́run, ìtaqullah. Ẹ jẹ́ ká lọ rèé mú jáde. Ó lè pọ̀ ní tòótọ́. Tẹ́ bá wá mú jáde irú ọ̀rọ̀ tó ń sọ ńgbà náà tó fi ní kán bẹ̀rù Ọlọ́run, ẹ wá bò sí ọ̀rọ̀ yẹn, so ó wà lára rẹ̀, kò sí lára rẹ̀, àbí? Ọlọ́run bá yóò ṣe àtọ̀nà fún gbogbo wa. Èyí tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ bẹ̀ wá lórúkọ Ọlọ́run bá gbogbo ẹni tó bá rí fídíò yìí. Mi ò sínú ẹni tí mo sọ pé ẹ dákun ẹ bá mi share rẹ̀, ẹ bá mi make comment, ẹ bá mi like. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán máa bọ́ sórí YouTube tán máa bú mi, tán máa ṣe kíní, ẹ̀yin ní time yìí mi ò ní kà torí ẹ ò wúlò. Torí pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kíní ẹ ò lè jẹ àǹfààní ara títí yín gan fúnra ara yín dípò pẹ̀lú omi ó ra àǹfààní yín jẹ. Torí pé kì í ṣe ẹ̀kọ́ tẹ́lómi kan bá ti ju fídíò kalẹ̀ báyìí gbà kò ní tìtú ṣẹ́jú méjì witness pé kò tiẹ̀ wò inú ibi ni ó ti mú kó ti bú èébú sísàlẹ̀ rẹ̀. Lọ́ba ní kàwọn ọ̀tàṣẹ̀ fún wọn sáti ẹ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Etí náà pẹ̀lú gbọ́ Ọlọ́run padà di etí ọ̀hún. Lọ́ba ní kàní mi ìfẹ́ rí pẹ̀lú gbọ́ Ọlọ́run kò ní fojú yẹn rí ràn mọ́. Àyàfi tó bá yẹ pé kì í ṣe lórí òdodo ni mo fi sọ nǹkan tí mo sọ lóko. My video is watch and pass or watch and learn and probably watch and redeem the image of Ogbomoso land. We are seeking for peace on the land of Ogbomoso from all angles. Láti pé kí èèyàn kó mọ́ jà wá, láti pé kí ogun kó mọ́ wà ní wa. Gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà bàbá kan náà tí gbogbo wa jẹ́. Ẹ ò wá wò bẹ́ẹ̀. Àtọ̀húnrìn wa náà wá jáde. Mo rí TikTok kan tọ́mọ kan jáde tó ṣe ń sọ̀rọ̀ lórí pé ní tán fi ń bínú Yunusa nítorí pé wọ́n fẹ́ gé orí kábíyèsí àná, wọ́n fẹ́ gé ẹsẹ̀, wọ́n fẹ́ ṣe kínní, wọ́n fẹ́ ṣẹbọ, kò wá gbà fún wọn nílùú nínú fi ń bí àwọn aráàlú sí. Bẹ̀rù Ọlọ́run. Bọ́bọ́ yóò ro àtúbọ̀tán. Ó wá lóhùn padà bọ̀, ó ṣe ní ìṣẹ́jú márùn-ún, àwọn èèyàn wá ń like, wọ́n wá ń make comment, wọ́n wá ń like, wọ́n wá ń ṣe torí pé tí ń fẹ́ náà nìyẹn. Alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ bí ẹ léèrè o. Wàláì tàláì. Wàláì. Alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò bí ẹ léèrè àyàfi tó bá gbé bẹ́ẹ̀ lórí nìkan ló kù. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, wàláì tàláì wàá mọ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri ní òní mọ àwọn tó ṣẹ̀ torí pé òní bọ́m̀bẹ̀. Torí tí olóko fi ń sunkún lọ́rọ̀ yìí tí àparò tiẹ̀ ti ń fi ń ṣẹ̀rìnrín. Alálẹ̀ ìlú yóò bí ẹ wò. Ó wá tún gbé TikTok kan jáde. Wọ́n tún sọ pé ká máa kìlọ̀ fún kábíyèsí. Àwọn tó wá sọ fún wọn pé sátífíkẹ́ẹ̀tì Yunusa fake ni, òun fẹ́ mọ̀ wọ́n. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹni tí ó bá nírú ẹni kò mọ̀ lè mọ̀ iye ẹni o. Àwọn tó bírú ọmọ tó ṣe kíní yẹn jáde wallahi tallahi ismu billahi la ilaha illa hu àṣìbí ọmọ ni o. Àṣìbí ọmọ ni o torí pé kò ní o kò lè bá àdúrà aṣíwájú pàdé pàápàá lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Aṣọ bí ọ̀rọ̀ Yunusa ṣe ń da ìlú rú lọ. Ẹ ò rí bí make comments lórí ẹ̀. Ẹ ò rí bí sọ̀rọ̀ lórí rẹ̀ pé irú ìgbésẹ̀ wo la fẹ́ gbé. Ẹ ò rí yẹn sọ. Ìfẹ́ inú tẹ́ ń sá ń fẹ́ àbí tẹ́ ń torí ẹ̀ tẹ́ ń gbowó lé lórí lẹ́kàn jókòó lé lórí. Ẹ sì bẹ̀rù Ọlọ́run bá tọ́jọ́ dá ìní pẹ̀lú yín. A wá sọ pé kí a ṣe àdúrà. Ẹ wá kàpéré. Kí l'Ọlọ́run bá wí lórí ìlú tí èèyàn bá ń jà wọ́n. Àbí wọ́n tó ríṣẹ́ ṣe, àbí wọ́n tọ́nà rẹ̀ di, àbí wọ́n tọ́rọ̀ ara rẹ̀ ò yẹ. Kó ṣàjẹ́ gbogbo problem ilé ayé yìí nìkan dá padà wá sọ́dọ̀ Ọlọ́run ká lọ rí tọrọ àforíjì.
Ọlọ́run bá lọ́ba aláforíjì yóò ṣe àforíjì fún wa, yóò tún wá padà kẹ́ wa. N ta wí nìyẹn o. Eyín tá a tún wí náà tó dìjà. Eyín tá a tún wí ó tún dìjà, ó tún dogun, ó tún dèébú. Ẹ̀yin nu Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Ẹ dákun ẹ má bínú. Òun lè gbé mi pẹ̀lú nǹkan tí mo ń sọ. Torí tí mo ti torí rẹ̀ wá sí online kọ́ nìyẹn. Torí pé mo ti ń dáhùn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo fẹ́ sinmi fún yín. Wàláì, mo fẹ́ fà yín sí kóòtù Ọlọ́run ọba. Pátá. But lọ́dọ̀ tí yẹn mo kú bọ́ bẹ̀rù ni, àwọn bẹ̀rù ni, àwọn gbà wọ́n gbé ni, ẹni tí ò lè sọ̀rọ̀ mọ́. Èmi kọ́, wàláì èmi kọ́. Ní títí èmi kọ́. Èmi nìkan ni mo ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. But nísìn, èmi gan ò lè sọ tó ń táwọn tán sọ ń sọ. Ìmọ̀ mi ò débi ìmọ̀ tán gbé kalẹ̀. Àwọn ìbéèrè táwọn táwọn fojú wò gẹ́gẹ́ bí ọmọ sí mi, bàbá náà jẹ́ sí mi nínú iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run bá yóò bá mi fi làákàyè kún làákàyè ẹnìkọ̀ọ̀kan yín. Ọlọ́run bá kò ní ba nǹkan kan yín kankan jẹ́. Tí wọ́n ń sọ, òṣùbà mi ní fún yín, mo ṣùbà fún yín, ẹ ṣeun. Torí pé wọ́n ń sọ tí ń jẹ́ òdodo, kí ni mo tó fẹ́ sọ lẹ́yìn kí n kún wọn lọ́wọ́, kí n ṣe àdúrà fún wọn pé k'Ọlọ́run bá kọ́ mọ́ ba nǹkan kan wọn jẹ́. I'm not talking for talking sake. In tí mo bá fẹ́ wí, ìmọ̀ báwọn èèyàn ṣe mọ̀ níbẹ̀ decorum kéèyàn wà níbi meeting, ìrò pé wọ́n èèyàn jáde o. Kẹ́ wà nínú àwùjọ kankan pé ẹ fẹ́ sọ̀rọ̀. Níbi tẹ́ gbé ti fẹ́ sọ̀rọ̀ yìí, ẹ wá rí ẹnìkan tó yẹ pé already in tẹ́ fẹ́ sọ ló sọ. The best you can do is that I really support what the last speaker have just said. Láti pé kí n kọjọ́ mọ́ lọ. Ibi tí mo lọ wá rí. Mo ṣe kíní kan sórí Facebook. Mo ní àfòrán. Afọ ọ̀ràn. Làwọn ìpínlẹ̀ àfòrán. Afọ ọ̀ràn. Tí ó fò ọ̀ràn. Tí èèyàn dá ọ̀ràn. Tí ó wá ṣe tí ó ṣe lórí pé kí wọ́n bá rí bí pé òun mọ́ àbí kí wọ́n béèrè lọ́wọ́ òun. Bí èèyàn bá bí ẹ Ọlọ́run bá ń kọ́, ṣé kò ní bí ẹ léèrè. Wọ́n tún wá ń sáré rẹ̀ lọ rèé ṣe fún Yunusa aláfọ̀tílò. Wọ́n tún wá ń sáré wá gbé fún nínú mọ́sálásí kọ́ wá mú. Ògbómọ̀ṣọ́ la pè bí yìí. This is Ògbómọ̀ṣọ́ for you. Bá ti ṣe yọ sólà yọ gbọ́. Wọ́n lè sọ pé ó tún ti bẹ̀rẹ̀ ẹ̀rọ lọ́pàá tó bá ní rọ́ ni kó jáde wá sórí screen lórí gbogbo ayé kó gbé Al-Qur'ani kó fi búra. Tí wọ́n bá gbé àfò ọ̀ràn gbá fún pé kó fi ọtí kó fi lò ó, tí kò bá sì lò ó. I am challenging him. Mi ò rí, mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó sọ tó wà lára ẹ̀ tán jọ súnmọ́ ní gbàgbọ́n tipọ́ntipọ́n tó wọ́n mọ́ tí ń ṣe òun. Ògbómọ̀ṣọ́ la pè bí yìí. Kì í ṣe Abẹ́òkúta. Kó wá jáde kó sàlùwàlá kó dúró lórí múmbàrí kó fi Al-Qur'ani búra wípé wọn ò gbé àfòràn wá fún un tó lò pẹ̀lú ọtí. Ẹnu tó lòun fẹ́ fi béèrè fójò nu lábẹ́ òrùlé níbi tí ó pé tó bá ti ń bẹ̀bẹ̀ fójò ẹ ó agbárí yín ọmọ wo sánmọ̀ báyìí ni ẹ̀yìn ìlú lẹ́ẹ̀tì lọ rèé ṣe. Ọlọ́run wa máa fi kẹ́ àwọn ẹni Ọlọ́run tó yẹ pé ẹ̀yìn ìlú tẹ́ ẹ lọ pẹ̀lú ògo Ọlọ́run nígbà tẹ́ bá fi délé òjò lù yín délé ni. Tàbí kó ti fi sáyìn rẹ̀ kalẹ̀ pé ẹ yá o. Àwọn ẹlòmíì níbi tán ti ń kí lọ́wọ́ báyìí lójó wọn ti máa sọ̀kalẹ̀ lé wọn lórí. Ẹ wá wà nínú comfort zone yín. Ẹ wá lẹ́nu bí ọ̀tọ̀ lélẹ́yìn o. Màá padà wá extra lè tí máa sọ̀rọ̀ lórí yẹn. Extra time. Mo fẹ́ sinmi fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ yín ò gbà pé kí n sinmi torí mo ń rí àwọn calls kan tẹ́ ń fi ń pè mí tẹ́ ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì tún bọ́ sórí kìíní wọ́n wá ń chat pẹ̀lú mi. Ṣé fẹ́ chat pẹ̀lú mi? Be sincere with yourself. 080 37 60 60 64. Be sincere. Tó bá bú mi máa screenshot ẹ̀ máa dẹ̀ fi gbé ẹ̀ wàláì. Ẹ̀yin lẹ kọ́ mi ò ní time ẹ̀jẹ̀ tó bá bú mi. The worst thing is pé n tó mọ̀ ní pé o lè sá fún NIN rẹ̀. That number must be registered.
kó tó lè pé o lè fi ṣe kíní tó fi tó bá chat pẹ̀lú mi wọ́n wà comfortable màá screenshot ẹ̀ yẹn mọ̀ sọ pé lọ́ba níkà tó ti sọ tí in tí màá ṣe èmi ò mọ́rọ́ pa fúnra mi mi ò kí ń tanra mi mi ò kí ń tanra mi mi ò kí ń ṣàbòsí ara mi tó bá fẹ́ ṣàbòsí ara mi kí ń ṣàbòsí yẹn. If you want to chat with me má bú mi mi ò ní bú ẹ, but if you want to chat with me don't think you want to come and talk to me in order to convince me lórí ọ̀rọ̀ Yunusa. You can't change me torí pé mo ti rí tí ń jòdòdó ni wọ́n dey change mind me and I'm not going to force you. Wallahi mi ò ní force ẹ láì kàn lè fún láwọn ọ̀sán mi ò ní force ẹ for you to come on my WhatsApp láti fẹ́ mọ̀ sọ̀rọ̀ fẹ́ mọ̀ bú mi máa screenshot ẹ wallahi inú ilé Ọlọ́run bá ní mo wà yìí wallahi tó máa ti ń ṣe báyìí máa mọ̀ screenshot ẹ máa mọ̀ fi ránṣẹ́ sí bí máa fi ránṣẹ́ sí ni bí mi ò padà mú ẹ immediately tá a bá parí gbogbo tó wà lẹ́yìn máa mú ẹ ti kọ́ mi lọ́gbọ́n ẹ ti gbé mi mo ti lọ mo ti dé. Ọlọ́run ní ń ṣe bẹ́ẹ̀ tí ṣe ń ṣe Ọlọ́run ṣì ń dúró tì mí bẹ́ẹ̀ tí ṣe ń ṣe ó fi mí lọ́kàn balẹ̀ pé mo wà pẹ̀lú Ọlọ́run bá sì wà pẹ̀lú mi àti gbogbo àwọn èèyàn wa wallahi. Don't even try giving me a call tó bá pè mí báyìí máa record ẹ. It's better you say the right thing. Mo wulẹ̀ dààmú fóònù mi tó bá ti ń pè mí báyìí máa record ẹ. If I'm seeing you for the first time mo ní true caller tó bá ti gbé ẹ wá tó bá pé nọ́mbà tí mi ò mẹ́rin ni immediately I will record you. So don't pass any fake information to me. Màá dẹ̀ record ẹ ìmí kọ́ mọ́ bá di pé wàá tó delete ẹ immediately ni màá ti send ẹ kó tó ṣe màá ti share ẹ tó mo fẹ́ share ẹ sí as an evidence on you. We want peace on this land. Àwa nǹkan tó lè bà wá nínú jẹ́ tí ẹ mọ gbogbo ẹ tẹ́ ń ṣe lórí YouTube náà gbogbo ẹ náà ni mo screenshot. We will come for you when it is time. Gbogbo ẹ tẹ́ ń bú kábíyèsí gbogbo ẹ tẹ́ ń bú mi gbogbo ẹ tẹ́ ń bú lù gbogbo ẹ tẹ́ ń bú ààrẹ mùsùlùmí gbogbo ẹ tẹ́ ń sọ̀rọ̀ burúkú nípa ìlú gbogbo ẹ pátápátá báyìí gbogbo ẹ là ń pa ẹ̀ lẹ́jọ́. Watch your back tí màá sọ fún yín nìyẹn ẹ̀yin lẹ kọ́ wa a ò ní time fún àṣẹ pé kájọ máa búra wa kájọ máa sọ ní ká fi put ara wa true ni ẹ̀yin wá fèrè pé torí pé ẹ̀yin wá lágbára kan níbi kan tẹ́ bá ti ṣe báyìí ẹ jẹ́ ká bú tó bá tún ti bú wa á lọ sọ fún àwọn bàbá wa bàbá wọ̀ bàbá gbé wọn bàbá wọn náà sì ń dúró de pé ẹ jẹ́ kó sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ yìí kan bú wa no àwa ń bú tá a bá bú yín à ń sọ ká put yín true ni a sọ láti fi halẹ̀ mọ́ yín tó bá ti ṣe báyìí fílẹ̀ ẹ pé lágbájá ọ̀rọ̀ tó sọ sí mi yóò dá kí ló tó fi lérí bí àwàjọ jókòó round table àwàjọ sọ̀rọ̀ ẹ wo bí lè ti ṣe ṣe mo kìlọ̀ fún yín mo ní ní written note mo kìlọ̀ fún yín mo ní ẹ jẹ́ ká lọ rí ṣọ́ra ẹ jẹ́ ká lọ rí ṣọ́ ara wa torí wípé tí a ò bá ṣọ́ ara wa gbogbo ayé ó padà bá wa dá sí ọ̀rọ̀ yìí yóò sì fẹ́ jẹ́ bí àbùkù àti ìtìjú fún wa tí Ọlọ́run bá fún yín láyè rẹ̀ tí Ọlọ́run bá fún yín ní tẹ̀mẹ̀ ta ní ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú ta ló jẹ́ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kó débi tó dé yìí kí ni wọ́n ń pè ní lára báwo ló ṣe bẹ̀rẹ̀ bóò ló ṣe rìn tó fi débi tá a bá dé ẹ pàdé mi nínú apá kejì. Assalamu alaikum.